ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì kàn wà lórí ẹ̀rọ ayélujára wọ́n kàn ń sọ kótókótó kábàkábà ìranù tó dé bá wọn ni. ẹ má bínú o lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà ni o. ọ̀nà tèmi ó gbà wò ó lè yàtọ̀ sí tẹlòmíì. àwọn tó ń dráàgì bàbá Ìjẹ̀ṣà kànrànkàn kí ikú ewu ọmọ. irú àwọn èèyàn wo ni irú àwọn èèyàn yẹn ná? wọ́n ń béèrè lọ́wọ́ bàbá Ìjẹ̀ṣà Láńre Omíyínká pé níbo ló ti ráyè súnmọ́ ìyàwó ẹ̀ ní 2 months before kan tó fi sílẹ̀. àwọn aláìníṣẹ́ gbogbo àwọn ni wọ́n ń bá calculate ṣérú ẹ̀wọ̀n tí bàbá Ìjẹ̀ṣà ń ṣe tírú wọn bá lọ ẹ̀wọ̀n ṣérú ẹ̀ ni wọ́n máa ṣe. ṣé bàbá Ìjẹ̀ṣà kéré nínú ayé ni? arákùnrin kan jáde tẹ́ ẹ bá gbọ́ ohun tó sọ ṣe báwa tiẹ̀ sọ wípé súnmọ́bìnrin bẹ́ẹ̀ bá gbọ́ bó ṣe la ẹnu bíi pé kò sọmọ kékeré lórí social media. ó la ẹnu bí ẹni tí làákàyè ẹ̀ tó kù díẹ̀ káàtó. mò ń bọ̀ ẹ já gbọ́ nǹkan tó sọ. kọ́lọ́n kó ṣàánú wa ni o. Ijesha ṣe dógò 2 months before release nǹkan tó kàn mí nìyẹn o nǹkan tó mi. ṣé ẹ gbọ́ nǹkan tó sọ? ẹ tún gbọ́ o ẹ tún gbọ́ o ẹ tún gbọ́ o. Ijesha ṣe dógò 2 months before release nǹkan tó kàn mí nìyẹn o nǹkan tó mi. ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ yẹn ẹ gbọ́ bó ṣe la kinní yẹn mọ́lẹ̀ ó ti ṣòro èèyàn tó jẹ́ àti bí wọ́n ṣe máa ń ronú. nígbà tó ronú bẹ́ẹ̀ yẹn bàbá Ìjẹ̀ṣà kò ń ṣọmọdé. bàbá Ìjẹ̀ṣà ò lè ever sọ fún ẹ àsìkò tó bá yàwó ẹ̀ lò pọ̀ kí ni pírọ́blẹ̀mù tiẹ̀ gangan nínú ọmọ tíyàwó ẹ̀ bí fún ẹ. tó bá jẹ́ wípé o fẹ́ sọ fún wa pé ọmọ àlè ni ọmọ tí bàbá Ìjẹ̀ṣà ṣẹ̀ṣẹ̀ bí, mélòó ni ọmọ àlè nínú ọmọ tó o bí tó o lè fọwọ́ ẹ̀ sọ̀yà? ó yẹ ká máa ronú ká tó sọ̀rọ̀. mélòó ṣó o lè fọwọ́ ẹ̀ sọ̀yà? then kí ló fẹ́ sọ nípa àwọn tí wọ́n adopt ọmọ tó bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó ni? talkless kò kàn ẹ́. orí àwọn ẹ̀rọ ayélujára tá à ń wà yìí oríṣiríṣi èèyàn ló wà ń bẹ̀. lójú yín content lẹ́ ń ṣe. tí ẹni tẹ́ ẹ fi ṣe content yìí tó bá mọ ẹ̀tọ́ ara ẹ̀ tí bàbá Ìjẹ̀ṣà bá pè yín lẹ́jọ́ wọ́n á ní bàbá Ìjẹ̀ṣà dé o. inú ayé ẹ̀ lẹ́ ń tọwọ́ bọ̀. inú ayé ẹ̀ lẹ́ ń tọwọ́ bọ̀. ìyí tó bá jẹ́ general tẹ́ ẹ bá drag ẹ̀ is another thing. ẹ̀ ń accuse ẹ̀ ń béèrè tí ò kàn yín lọ́wọ́ ẹ̀ ṣe lọ́ọ́ béèrè lọ́wọ́ Google. tẹ́ ẹ bá níṣẹ́ tẹ́ ẹ ní content gidi irú àwọn ọ̀rọ̀ báyìí ò ní máa jáde. tó bá jẹ́ pọ̀rọ̀ insecurity ń sìn ọ̀rọ̀ tó kan gbogbo wa ni kò sẹ́ni tó fẹ́ drag ẹnìkan lẹ́yìn kájọ drag àwọn tó kàn. kí lẹ wá mí by personal life bàbá Ìjẹ̀ṣà láti mọ àsìkò tó súnmọ́ ìyàwó ẹ̀? kí lẹ ń insinuate kí lẹ ń try láti sọ? ẹ tó máa sọ ẹ sọ yamayama. ọmọ olórin kan náà jáde òun náà sọ oríṣiríṣi lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. gbogbo wa ò rí bákan náà. làákàyè wa ò dẹ̀ dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ ni. mò ń bọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílé o. ẹ̀yin mọ́mí yìí ẹ tún ti gbé ọmọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà. ìjọ wo ni Ìjẹ̀ṣà dé láti múlé? Ìjẹ̀ṣà dé láti stéètì wo pé 9 months ẹni gbọ́mọ fún Ìjẹ̀ṣà bàbá Ìjẹ̀ṣà ẹni gbọ́mọ Ọ̀ṣun fún Ìjẹ̀ṣà ẹ̀yà ará Ìjẹ̀ṣà ọmọ Ọ̀ṣun ló gbé fún Ìjẹ̀ṣà. ẹ̀yin mọ́mí yìí èèyàn tó ṣẹ̀ṣẹ̀ dé látẹ̀wọ̀n kò pé 6 months ẹ ti gbọ́mọ fún kò sí wàhálà o. ẹni tẹ́ máa ń gbọ́mọ ọba fọ́ṣun àtọmọ Ìjẹ̀ṣà tẹ́ gbé ọmọ Ìbàdàn fọ́lẹ́mọ Ìjẹ̀ṣà kò sí wàhálà o. ọ̀rọ̀
insecurity wà nílẹ̀ àjọgbẹ́nulè nínú gbogbo àwọn tó sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Wòlíì àgbà náà sọ̀rọ̀, wòlíì àgbà sọ̀rọ̀ torí tó ń dùn mí ni pé àwọn tó ń dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè yìí, ká sọ pé olóṣèlú ni, àwọn ọba ni, àwọn báńdíìtì ni, oríṣiríṣi bẹ́ẹ̀, àwọn kidnappers àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, a gbọ́ nǹkan kan lẹ́nu yín. Àfọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà tọ́lọ́run ọba mi tó ṣe lóore. Oore ńlá tọ́lọ́run dẹ̀ ṣe bàbá Ìjẹ̀ṣà kò ní í bàjẹ́ lágbára Ọlọ́run. Ọmọ náà á dirun á dìgbà, ó wá ṣe rere láyé ni, ó dẹ̀ máa rí rere yẹn ṣe. Ẹ jẹ́ má sọ̀rọ̀ tọmọ yín máa fi ṣe ẹrú ọmọ ẹlòmíì. Níbo ni làákàyè yín wà? Ọ̀rọ̀ Olúwo tó kó àwọn Fúlàní sòdí, tó fún wọn lówó, tó fún wọn láṣọ, bó ṣe jẹ́ personal life ẹ̀ tó kò tún ń ṣe personal life ẹ̀, anybody ló lè drag ẹ̀ lè sọ̀rọ̀ lórí ẹ̀ torí insecurity tó wà láàrin ìlú. Àwọn táwọn èèyàn dẹ̀ gbàgbọ́ wípé wọ́n ń fà á, àwọn ìran wọn ló kó sòdí. Ṣùgbọ́n bá a bá wò ó lóun ò fi tẹ̀yà ṣe ẹlẹ́yàmẹ̀yà. Ṣérú àsìkò yìí ni kò yẹ kí gbogbo wa jọ sọ fÓlúwo wípé àwọn ẹni yìí wọn à ń láǹkúrí kó wọn jọ jù bẹ́ẹ̀ lọ. Má gbàbọ̀dè forí ìtẹ́ tó wà. Ọ̀rọ̀ mufti wà ń bẹ̀, ọ̀rọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò wà ń bẹ̀. A lè dragi mufti nítorí pé ẹ̀sìn tó ń ṣe òun nìkan kọ́ ló ń ṣe, ó ń represent ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí ni. Tó bá ta sẹ́lẹ̀bọ, tó ta sí kìrìsìtẹ́nì, àwa náà ló ń ta sí. Alẹ́tọ̀ àti fèsì. Kí ni bàbá Ìjẹ̀ṣà ṣe fún wa? Ẹ gbọ́ nǹkan tí wòlíì àgbà sọ. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ohun tí wòlíì àgbà sọ. Kí ló dé nínú ayé tá a wà yìí náà? Ẹ gbà mí, wàhálà wà o. Ẹ̀yin yóò tún Nàìjíríà ìyá tún ti bẹ̀rẹ̀, ẹ tún ti bẹ̀rẹ̀. Ẹ fọ̀rọ̀ àwọn tó bímọ lẹ̀. Ọ̀rọ̀ security táwọn sọ lọ tẹ́lẹ̀ ńkọ́? Ó ti fẹ́ wá distracted kó máa follow trend nìyẹn. Ṣé ẹ gbọ́ báyìí? Ẹ tún gbọ́ o, ẹ gbọ́ o. Ẹ̀yin yóò tún Nàìjíríà ìyá tún ti bẹ̀rẹ̀, ẹ tún ti bẹ̀rẹ̀. Ẹ fọ̀rọ̀ àwọn tó bímọ lẹ̀. Ọ̀rọ̀ security táwọn sọ lọ tẹ́lẹ̀ ńkọ́? Ó ti fẹ́ wá distracted kó máa follow trend nìyẹn. Ṣé ó ń dùn yín ni wípé ìgbà tí bàbá Ìjẹ̀ṣà dé, ohun rere wọnú ayé ẹ̀ wá? Ṣó ń dùn yín ni? Torí kò yé mi. Mo gbọ́ torí ó máa dùn yín nítorí irú kálíbà èèyàn tó bímọ fún bàbá Ìjẹ̀ṣà. Ìyẹn number 1 nù tó ń dùn yín nítorí wípé èèyàn ńlá ni. Àwọn kan ń sọ pé ó ṣe wá yẹ kó jẹ́ bàbá Ìjẹ̀ṣà lẹ́ni yẹn bímọ fún. Pàápàá jùlọ àwọn òṣèrébìnrin kan tẹ́já láyé ìbàjẹ́, torí pé ẹni yẹn máa ń ránṣọ fún àwọn ọba, ìjòyè, àwọn òṣèré tó dẹ̀ jẹ́ wípé aláṣẹ iléeṣẹ́ ńlá ni. Ìyẹn Lumini Culture CEO. Ṣẹ́yìn ò mọ̀ wípé ní tó bá jẹ́ májèlé fún èèyàn kan, ẹlòmíì ò jẹ́ yóò ṣe ara wúyẹ́ ni. Ẹ wá ń béèrè foolish question tó yẹ ká ẹ lọ béèrè lọ́wọ́ Google. Bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n, ó lọ ẹ̀wọ̀n tẹ́ ń tẹnumọ́ yìí. Èmi ò sọ wípé ó ṣe jìyà bóyá ẹ̀ṣẹ̀ ẹ̀ ni bóyá ẹ̀ṣẹ̀ ẹ̀ kọ́, ṣùgbọ́n ó ti jìyà yẹn already. Ẹ kàn decide láti máa ṣe ètè sọ́bọ́ lọ ni. Kí ló dé tẹ́ ẹ wá sí mi fúnra yín? Dandan ni kẹ́ ẹ wá sórí ẹ̀rọ ayélujára kẹ́ ẹ sọ̀rọ̀. Ẹ máa dúró de àṣìṣe àwọn ènìyàn kan nínú live wọn, ẹ máa ṣọ́ wọn láti fà wọ́n wálẹ̀. Bẹ́ẹ̀ nìkan ò bá fẹ́ bàbá Ìjẹ̀ṣà níbì kan, ẹlòmíì ò fẹ́ níbòmíì. One my poison is another man or woman sweetest food. Bí ò bá bímọ, kó rere wọlé tọ̀, ẹ tó dáàgẹ̀ pé látìgbà tó ti tẹ̀wọ̀n dé, ẹ gbúrò nǹkan gidi pẹ̀lú ẹ̀. Ẹ ṣe rántí yín. Ẹ rántí yín. Ẹ̀yin pípù yìí lórí ẹ̀rọ ayélujára yìí, ẹ máa ń fẹ́ kó dàbí ẹni wípé èèyàn máa sọ̀rọ̀ tí ò yẹ kó sọ. Tẹ́ ẹ bá gbọ́ dáadáa nípa èèyàn, ẹ kì í sábà celebrate ẹ̀. Ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rí àṣìṣe kékeré kan
talkless kò ń ṣe àṣìṣe. Bàbá Ìjẹ̀ṣà ò kéré nú ayé. Kíyàwó rẹ̀ ó jẹ́ CEO jù bẹ́ẹ̀ lọ tó bá ti tẹríba fún un. Ṣé bẹ́yìn lẹ́yìn ò fẹ́ ẹlòmíì fẹ́ àbí sẹ́ni nìkan ló kọ́ dẹnu kọ láti fẹ́ ni? Ṣówó yín ni ìyàwó yẹn ní ni ṣéṣẹ́ yín ni ìyàwó yẹn ń ṣe? Èmi ò sọ pé gbogbo yín o. Àwọn tó bá mọ̀ pọ́n ya wèrè orí àwọn ti dàrú láàrin ẹ̀yin tẹ́ ń gbégbèkúgbè kiri, àwọn nìkan mọ́ra wọn. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe fún yín gangan? It's a fine man tóbìnrin lè fowó rà. Bẹ́yìn náà bá rírú bàbá Ìjẹ̀ṣà, ẹ máa ta sí i. Ẹ̀ ń try láti package ara yín ni. Dẹ́ kò ń ṣolòṣì. Ọlọ́run tó fún ní talent. Ṣé ó ń dùn yín ni àbò ń dùn mọ́ yín? Kí ló dé tọ́pọ̀lọpọ̀ yín decide láti useless? Tẹ́ ẹ dẹ̀ choose, tẹ́ ẹ kàn decide láti choose láti jẹ́ oníradàradà. Àwọn nǹkan míì wà tó lè kọ́ àwọn èèyàn lọ́gbọ́n tó yẹ kẹ́ ẹ gbé wá sórí ìkànnì yín. Kì í ṣe tọmọ secondary school máa gbọ́ ọ̀rọ̀ ojú ara just like that. Wọ́n ní ẹ Google ẹ̀ wò náà. Ẹ lọ Google ẹ̀. Ṣé bàbá Ìjẹ̀ṣà ṣó ó súnmọ́ ìyàwó ẹ̀ 2 months kan tó release ẹ̀? Ṣé gbà tó dé ló súnmọ́ ìyàwó ẹ̀? Ó jẹ́ 7 months kò jẹ́ 7 months, ó decide nìyẹn, kò kàn yín tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni. A wá sọ fún yín, a wá tò fún yín wípé mò ń jáde níṣẹ̀lẹ̀ àbí mo ò jáde níṣẹ̀lẹ̀ àbí ìyàwó mi ń wá bá mi torí mi ò mọ nǹkan tó kàn yín bẹ́ẹ̀. Mo kí yín bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ń lé jàre. Ayé ò ní mú gbogbo wa o, àwa tó a ní làákàyè àtàwọn tí ò ní, àwọn tó mọ nǹkan tó yẹ kán sọ jáde àtàwọn tí ò mọ̀. A kàn decide pé ẹ jẹ́ ajé èèyàn rere lórí social media. Ẹ wo nǹkan míì tẹ́ ẹ lè ṣe. Ẹ má dúró de nǹkan tẹ́ ẹ lè fi fa èèyàn wálẹ̀ nígbà tẹ́ ẹ sọ ní ìsìn kí ló dà. Ó máa níyàwó òun kì í ṣe ìyàwó òun mọ́. Ó máa sórí bẹ́ẹ̀dì tó ti bá a lò pọ̀. Ó máa sọjọ́ tó ti bá a lò pọ̀. Àlóníradàradà nìyí.